Láńkó ọkọ Mama No Network tẹ́lẹ̀ ti sọ̀rọ̀ jáde ó ní ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹnìkan fẹ́ fagídí gba ìyàwó lọ́wọ́ mi. Àáfàá ilẹ̀ Haúsá kan wọ́n máa ti dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá. Èyí lohun tó ṣẹlẹ̀ o. Ọpẹ́ o, àwọn ọmọ ogun ṣàṣeyọrí láti du ẹ̀mí èèyàn kan ní ìpínlẹ̀ Zamfara. Ọ̀gá àgbà àjọ FRS ti wọ gàwó. Èyí lohun tó ṣẹlẹ̀. Oyinlọlá ṣàtìlẹ́yìn fún Oyèbáméjì, ajá rẹ̀ sì padà sídi èébì rẹ̀ pẹ̀lú. Ọmọ ogun Nàìjíríà ti kéde wípé àwọn ti dóòlà àwọn èrò inú ọkọ̀ lọ́wọ́ àwọn ajínigbé o. Ikọ̀ ọmọ ogun Nàìjíríà tí wọ́n pè ní Operation Fasanyam, àwọn ló dóòlà èrò ọkọ̀ 27 lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé ní ìjọba ìbílẹ̀ Táfẹ́ ní ìpínlẹ̀ Zamfara. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ológun, Ọ̀gágun Aliyu Danja, òun ló fi ọ̀rọ̀ náà síta lọ́jọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ó ṣàlàyé wípé ikọ̀ ọmọ ogun àtàwọn ọlọ́pàá dóòlà àwọn èrò ọkọ̀ náà lójú ọ̀nà tí wọ́n ti ń rìnrìn àjò lágbègbè Magazu ní ìjọba ìbílẹ̀ Táfẹ́ ní Zamfara. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà ikọ̀ àwọn ọmọ ogun náà fi àwọn ọmọ ogun ọ̀hún yangàn. Ó sì tún gbé òṣùbà káre fún wọn pẹ̀lú bí wọ́n ṣe àṣeyọrí láti dóòlà ẹ̀mí àwọn èèyàn náà láì jẹ́ kí ẹnikẹ́ni ó kú tàbí farapa. Àwa mùsùlùmí gbọ́dọ̀ tún dìbò fún Tinubu lọ́dún tó ń bọ̀ nítorí tóun pẹ̀lú igbákejì rẹ̀ jẹ́ mùsùlùmí, àti pé a fẹ́ kí àwọn kèfèrí mọ̀ wípé àwa mùsùlùmí pọ̀ jù wọn lọ ní Nàìjíríà. Sheikh Yahya Jingeh òun ló sọ̀rọ̀ náà jáde. A tún gbọ́ pé àáfàá ilẹ̀ Haúsá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó sì sọ ṣáájú yìí tí ń fẹ́ dá awuyewuye sílẹ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà. Wọ́n sì ṣàpèjúwe ọ̀rọ̀ tí àáfàá náà sọ gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu. Ó sì yẹ kí wọ́n rí sí i kírúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ má bàa tún máa jábọ́ lẹ́nu ẹlòmíràn mọ́, nítorí orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe fún ìjẹ̀sìn, ṣùgbọ́n àwọn mùsùlùmí wọ̀nyí ló máa ń sábà dá ẹjọ́ àti wáàsí tí kò ní ìtumọ̀ sílẹ̀ táwọn ẹlẹ́sìn kejì yóò sì máa fà á já láàrin ara wọn. Ahmad Bola Tinubu wanda ya daga tutar siyasarsu ya mata kirari da Muslim na ce ina ɗaya daga cikin masu daga tutar musulunci in kira jama'a ku taho mu yi Muslim. Na sani cewa kafirai na jin zafin wannan kalma, to amma ba akwai kiristoci ba akwai yahudawa ba akwai masu bautar magiro ba. Ni musulmi mai wazin musulunci da na ce muslim mai na taɓa nasu. Na hana kirishin ya faɗa ne, na hana magiro ya faɗa ne, na hana ɗan tantarbace ya faɗa ne. Amma ni a matsayi na musulmi muslim sha'a man sha'a au aba. Amma wani zai ce ai to demokradiya ne, ai akwai suwa ne ba sa sallah ba, ai kai ne wakilinsu. To mu muna sallah muna azumi, kuma demokradiyar kun ce majority carry the vote. Jama'a gauro da gauruwa, tuzuru da tuzuruwa, Allah ya ba ku abokan zaman tare na aure. Za su iya haɗa wannan taron? Tunanin ina kiran ku don Allah kowa je gyara ƙuri'a. Mu nuna wa duniya ƙarya kafirai suke da suka ce sun fi mu yawa a Najeriya, ƙarya suke yi. Ba don Allah ya taimake mu na. Oyinlọlá ṣàtìlẹ́yìn fún Oyèbáméjì nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ló mú kí ẹgbẹ́ Akọ́ọ̀dù máa bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ rẹ̀. Wọ́n ní níṣẹ́ ló padà sí àárọ̀ o. Gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ Ọlágúnsóyè Oyinlọlá òun ti jáwọ́ kúrò lẹ́yìn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APM. Ó sì ṣàtìlẹ́yìn fún Bọ́lá Oyèbáméjì ti ẹgbẹ́ òṣèlú APC. Oyinlọlá fúnra rẹ̀ sì ṣàlàyé wípé igun ẹgbẹ́ PDP ti túra kí ń darí rẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú APM. Àjọṣepọ̀ náà sì wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Oyinlọlá sì ṣàpèjúwe ìgbésẹ̀ rẹ̀. Ó ní òun gbé ìgbésẹ̀ náà fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni, kí ẹnikẹ́ni kó má sì dá mi ní ẹjọ́ kẹjọ. Particular movement, Ọ̀ṣun State requires a different direction. It is on this basis that we have resolved to officially declare our support for Mr. Bola Oyèbáméjì. Láńkó ọkọ Mama No Network fárígá ó ní kò sí ẹni tó lè gba ìyàwó òun lọ́wọ́ òun, àti pé Mama No Network kì í ṣe ìyàwó lásán, ìyá mi ló jẹ́ pẹ̀lú, ṣùgbọ́n bí ó ṣe mọ ìwà tirẹ̀ wù ló ti ń wù yẹn.
ọkùnrin tó sì ń tẹ̀lé náà wọ́n sì jọ múra wọn ṣeré ni. èmi ni mo ní màmá no nẹ́tíwọ̀kì, àsìkò tó bá sì wù mí ni mo máa gba nǹkan mi padà. ọ̀gá àjọ FRS gba àbẹ̀tẹ́lẹ̀ 30,000 naira ó sì gbàgbé fóònù rẹ̀ sínú ọkọ̀ awakọ̀ ọ̀hún. a gbọ́ pé ọkùnrin kan rìnrìn àjò láti Port Harcourt lọ sí Onitsha, ṣùgbọ́n nígbà tó dé Òwèrì òṣìṣẹ́ FRS kan sì dá dúró gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. ó sì fẹ̀sùn kàn pé kò lo bẹ́líìtì ìdáàbòbò èyí tí wọ́n pè ní seatbelt. ó sì bẹ̀ pé kí ó jọ̀wọ́ kí ó jẹ́ kóun máa lọ, ṣùgbọ́n ọ̀gá FRS náà kọ̀ jálẹ̀ àfìgbà tó padà gba owó náà lọ́wọ́ awakọ̀ ọ̀hún, èyí tó sì bá awakọ̀ náà lọ́kàn jẹ́ púpọ̀. awakọ̀ náà sì ṣàlàyé pé kò pẹ́ díẹ̀ ṣàdédé ni fóònù kan ríǹgì lórí àga nínú mọ́tò ló bá jẹ́ fóònù ọ̀gá àgbà náà, léyìí tó túmọ̀ sí wípé níṣẹ́ ló gbàgbé fóònù rẹ̀ síbẹ̀. ṣùgbọ́n ohun tó jẹ́ kàyéfì fún wa kò ṣẹ̀yìn bí ọ̀gá àgbà FRS ọ̀hún tí ń bi awakọ̀ náà wípé kó bá òun dá fóònù òun padà. gbogbo àwọn tó sì ti gbọ́ sọ̀rọ̀ náà ti ń sọ wípé kí dírẹ́bà má ṣe dá fóònù náà padà nítorí tú rẹ̀ gé pọ̀ ni. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. tèmi tó kàn án jábọ̀ ròyìn sí ìgbọ̀nyín. ire o.